jókòó lọ́pàá sí lẹ́yìn ìgbà tó mu tí tán. Ẹ lọ gbọ́ report Condoleezza Rice, former secretary of the United States, idiot all over the place. Nílà káyìí kọ́kọ́ ikọ̀ jókòó social media, àwọn bàbá òfò kan wá ń jáde wọn sọ fún pé a máa restructure Nàìjíríà. Àwọn dẹ̀ ń ṣe fídíò wọn káàkiri wá ní ká má tètè jáde ká jẹ́ kẹ́ẹ̀mí ẹ̀ kó padà síbi tí ó yẹ kó wà. Tábà ti gba country ká mọ̀ báyìí ti gba country. Bọ̀ kéèyàn kan ṣẹ̀ máa sọ fún wa pé ìjẹ́ Tinubu máa gbé wa padà sí former glory. Former glory òṣìwò. Which former glory lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀? Ẹ take time. Mo ní màmá mi bí ọmọ, ó bí ọmọ ẹ̀, ìwọ́dí sì lọ́gbà tẹ̀gbá visa kó lọ bímọ sí London lórí private kó mọ èyí tó máa cost ẹ̀. O tí lówó tó máa fi jẹun. O tí lówó tó fẹ́ fi bẹ̀rẹ̀ business. Àwa rẹ̀ oríṣiríṣi àwọn èèyàn, àwọn ń ṣe experiment ní o. Àwa súnmọ́yàn kan, adóúnjẹ ẹ̀nù, àwa ṣe oríṣiríṣi. Poverty wá pọ̀ káàkiri, olúkálukú wá lọ́gbọ̀n jìbìtì. Àti rí arúgbó